Africa Content TV. Wá sí ibàyí láti wá ṣe ẹlẹ́yàmẹ̀yà. Wá sí ibàyí láti wá sọ̀rọ̀ national union. Wá sí ibàyí láti wá sọ̀rọ̀ road employee. Wá sí ibàyí láti wá sọ̀rọ̀ team Lagos. Wá sí ibàyí láti wá sọ̀rọ̀ politics. Wá sọ̀rọ̀ pa Lagos state tó ṣe kéde tó so gbogbo wa pọ̀. Ìyẹn náà ṣe gbọ́dọ̀ ṣe ẹlẹ́yàmẹ̀yà àdẹ̀gbọ́ criticize láàrin ara wa. Ibi tí nǹkan wà nísìn tó bá yẹ tínú bí gan tó ti jẹ́ ọmọ ní Lagos state tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ ìwọ náà try láti ṣe kéde láti embrace ẹ̀ kó fi kéde kó fà mọ́ra. Èrè awálé ìwà wálé láti jọ ṣe kéde láti fi wá fi ṣe nǹkan tó wà lẹ́yìn. Láyé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá máa ní tẹun sókè kò tún ṣe kíni kò tún tẹun sápò. Èyí tí bàbá ṣe tó jẹ́ pé kò ṣe kéde tó jẹ́ pé kò dúró léyìn òun náà lọ́wọ́ gómìnà tó ṣe kéde tọ́kù lọ́ fọ́lù stẹ̀pù yẹn. Láyé PRS ṣe kéde síbọ̀ tiẹ̀ Èkó òní bàjẹ́ àwọn ayálẹ̀ ní kéde ó bàjẹ́ tì. Láyé Akọ́dé ìtẹ̀síwájú Èkó òun ló tẹ lórí òun dẹ̀ ló láti dé kí ni ló láti tẹ ogun wa lógún. Ìgbà tó fi dáyé Sanwó-Olú ìgbéga lẹ́kọ̀ọ́ ó dàbí wọ́n ṣe. Gbogbo àwọn ọ̀rọ̀ tọ́wọ́ gómìnà yẹn tó jẹ́ slogan wọn tó ti sọ̀rọ̀ yẹn gbogbo ọ̀rọ̀ yẹn ó bèkó mu àbí kò bèkó mu ó bèkó mu. Nǹkan tó wà lẹ́yìn ṣé ọ̀pọ̀ lè dá ṣe òun lọ́ fi sọ pé ìgbéga lẹ́kọ̀ọ́ ó jẹ́ àjùmọ̀ṣe àjùmọ̀ṣe yẹn kò ní wá o àjùmọ̀ṣe yẹn máa jẹ́ kó ṣe bí mi ó máa jẹ́ kó yẹ wá ìgbò. Nǹkan tó wá jẹ́ most important thing tẹ́lẹ̀ fẹ́ ṣe bí tẹ́lẹ̀ fẹ́ sọ kò sí tọ́ba ń sọ nípa spirit kò sí spirit kankan tó ti jókòó lọ àfẹni tí ò bá ráyè láti wá sí ibàyí. Issues local government lọ fi ṣe meeting lórí ilé protest yẹn. Anybody wá láti different local government ni ayẹ̀ máa ṣe kéde ká máa padà sílé wa láti lọ ṣe kéde láti lọ protest ilé wa torí ajá òní òtítí kó ṣọ òtúlé méjì nínú Lagos Island tó jẹ́ local government ni òun ni máa ṣọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní gbogbo àtàjókòó yìí náà láti lè ṣe kéde. Ọ̀dẹ̀ adẹ̀ rí gbogbo wáyé pé a ká ojú òṣùwọ̀n torí táwọn ò bá kájú yìí ìyá ló da ẹ̀yin tẹ́ jókòó yìí gbogbo wa wọ́n wá ṣe kí ni ó ká ojú yìí èmi fẹ́ fi Ọlọ́run lé jù báyìí mo fẹ́ fi bẹ̀ wá. Àìmọye lòdì ìdúró pé níbi gbogbo tó rí ìyàbò yìí lórí ọ̀rọ̀ pọ́lítì àtàwọn ọ̀gá wa tá à ń tẹ̀lé ẹlòmí ò fi bẹ́ẹ̀ ní kárakára wàhálù ṣẹ̀rọ̀dà sáà lórí pé gbogbo mi tí mo ṣe kí gbogbo mi tí mo ṣe wàhálà sí mo sì rí nǹkan ṣe kí ni àkọ́bẹ̀ ẹ̀kọ́ là ń lọ lẹ́yìn ẹ jẹ́ ká lákàtà lọ́lọ́ àti wá fàbọ̀ lẹ́yìn jẹ́ ẹ̀rọ̀dà sáà ìyẹn lẹ̀bẹ̀tẹ̀ mi bẹ́ẹ̀ ẹ má yẹ ká jọ́pọ̀ àlẹ́ Yorùbá ká lè má jẹ sàbójú àdínkù kò má wò pé bóyá gbogbo nǹkan tó ń lọ lọ́sùn lósì àbí wò bẹ́nẹ́fìtì bẹ́ẹ̀ tó bá wo áàkù bó bẹ́nẹ́fìtì bẹ́ẹ̀ ó yẹ kó wo áàkù bíi pé ọ̀rẹ́ ẹ àbábúrú ẹ àbẹ́gbọ́n ẹ àbíyàwó ẹ áàkù tó ń lọ bá ti bẹ́nẹ́fìtì lòun láti ṣe kí ni lòun láti fi gbogbo ara là láti fi ṣèkọ́ tó wà lẹ́yìn. Àfẹ́ ká wá sí bíbà ẹ̀ ká máa ti sì fún ara wa àfi ká máa parọ́ fún ara wa yìí pé ẹnìbọ̀dì bá ti sọ èyí tó fẹ́ lọ tán nǹkan tẹ́lẹ̀ máa ṣe inú mi ló wà. Ẹ jẹ́ ká fọdà sáńdì ká fi protest Lagos state ká jẹ́ fọdà sáńdì ká fi protest South West wa. Tábà wo kò ló ti ṣẹlẹ̀ kọjá gbogbo ẹni èmi fi ń sọ àwọn tó ń ṣe nǹkan yẹn kò sẹ́ni tí ó kọ̀ọ̀kan yẹn. Tábà wo kò ló ṣẹlẹ̀ kọjá ọjà aládìpọ̀ wà bẹ́ẹ̀ o píìnì báyìí bọ́lẹ̀ bẹ́ẹ̀ o pírẹ́sìlẹ̀ wà bẹ́ẹ̀ o píìnì báyìí bọ́lẹ̀ bẹ́ẹ̀ o Alábàtà national market wà bẹ́ẹ̀ o píìnì báyìí bọ́lẹ̀ bẹ́ẹ̀ o Madlas tó jẹ́ Lagos Island àtọ́jà Balógun gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ píìnì báyìí bẹ́ẹ̀ o gbogbo lọ sí rẹ̀sẹ̀ wọn bọ́ọ̀sì wọn mọ́tò tó ń lọ sí interstate lọ káàkiri lọ sódìṣà kò sí nǹkan kan tó ṣe o
kí ni gbogbo nǹkan tó ti sọ nǹkan tó jẹ́ property Yorùbá tẹ́mi gbọ́kànlé tẹ́yìn gbọ́kànlé tí gbogbo ìyá àti bàbá wa jókòó tì òun ló ń ṣe kí ni òun ló ń bàjẹ́ ní kéèyàn máa rìn ṣóò láàfẹ́ ní kéèyàn máa ṣe kí ni ní kéèyàn máa rìn ṣóò láàfẹ́ àwọn bàbá wa ní ọmọ onílẹ̀ àtẹ̀jẹ́jẹ́ àjèjì àtẹ̀rìndì àbáwọ̀ ọmọ onílẹ̀ tá àtẹ̀jẹ́jẹ́ àwa la máa májòtì ní tipátipá ó láti ṣe kí ni ó láti tẹ̀jẹ́jẹ́ ni gbogbo àjòjì tó bá fẹ́ tẹ̀ kí ìbèrè àbúgbàlẹ̀ àṣekí ni àgbà wọn dàbí kúrò lẹ́kọ̀ọ́ torí kókó lè kókó èkó òkú sáré mo fẹ́ ka mọ̀ wọ́n pé ọ̀tá kìí bàbá èkó ìyá tó fi márùndínlẹ́ àkọ́bí ọmọ ẹ̀ ó gbọ́dọ̀ su ẹgbẹ́ àbígbẹ̀yìn ẹ̀ ó gbọ́dọ̀ ya búkú sẹ́yìn fẹ́ ya búkú sẹ́yìn fẹ́ su ẹgbẹ́ sẹ́yìn fẹ́ rìn ọ̀tá kìí bàbá èkó ìyá tó fi márùndínlẹ́ nǹkan tó wà lẹ́yìn awọ ọ̀gá lára bá fi ṣe kí ni òun la máa fi ṣe ó ti di tákù bí i tákù yù fọ́lọ́ bí i fọ́lọ́ yù láì bí i láì bí éèpì bí i éèpì nǹkan tó rọ̀ wá bí ìgbà yẹn ẹ má yẹ ká fọwọ́ yẹpẹrẹ ẹ má yẹ ká fi mú ọ̀rọ̀ rárá ẹ yẹ ká ṣe kí ni ó pọ̀ àwọn nìkan kọ́ lọ́ ní ẹ̀ẹ́dẹ̀ gbogbo ara lápá ti tọ́ òun là á lò sí mo fi ọlọ́ọ̀bá ẹlẹ́dùnmá yìí mo fi bẹ ogun wa ẹ̀bẹ̀ nìlú wa bẹ ogun wa bíbà yìí àwa sí bíbà láti wá pàṣẹ ẹ̀bẹ̀ nìlú wa bẹ ogun wa pé nǹkan tá a bá lè bójú kò a máa ń ṣe kí ni a máa ń bójú tó ni gbogbo wa la lè bójú kò lọ́rẹ́ èkó a lè láti ṣe kí ni a láti bójú tó ni táwa bá ti ẹ̀rọ sí gbogbo èèyàn àwọn ti bàbá yẹn aṣíwájú bọ́lá bẹ́ẹ̀ Tinubu àwọn president bàbá dáadáa bàbá onífúnre ní gbogbo Nàìjíríà ló fẹ́ fúnre kò lè criticize kò ṣẹlẹ́yàmẹ̀yà aláwùsá lébẹ̀ wọ́n criticize àwọn bó ṣe ká ìdílé wọn pẹ̀lú jẹ pẹ̀lú gbogbo ẹ̀ àwọn aláyíwò kọjá bẹ̀ àwọn bó ṣe criticize bàbá yìí ò criticize ó ṣe wọ́n lọ wọ́n Nàìjíríà ní ìní òkú ẹ̀ tó dẹ̀ ṣe kí ni ìní òkú ẹ̀ tó dẹ̀ sọ fún wa ojú gbogbo ọwọ́ kẹ́ni máa nì àtọ̀wọ́ aláyé bàjẹ́ ojú wọn ló máa ṣe kí ni ojú wọn ló máa ṣe bàbá sì rú re ó yẹ láti sọ re aláwùsá da ọjọ́ ọmọ aláwùsá wọn yíbo lọ kó ń lọ ọmọ yíbo wọn ẹ jẹ́ káwa náà ká ṣe kí ni ẹ jẹ́ àjọwọ́ bó bàbá wa ká yẹra àgàbó bàbá wa Lagos State ló jẹ́ Nàìjíríà èmi náà béèrè kankan lọ́wọ́ ara tí wọ́n ṣe kọ why Lagos ìtẹ́ni fẹ́ béèrè lọ́wọ́ wọn nìyẹn pé why Lagos ibò míì náà wà Èkó ní ló jáṣọ òmùra fún gbogbo àwa South West tó já kọ́kọ́ ní fún gbogbo àwa Yorùbá láti ṣe kí ni àwọn náà lọ́dọ̀ tí wọ́n náà ẹni stéètì tó já kọ̀ọ̀kan lé tó jáṣọ òmùra why bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ láti bẹ̀ tó fi jẹ́ pé why Lagos yẹn ìjẹba bá a bèrè lọ́wọ́ pé ó ṣe dẹ́kun ṣe bẹ̀rẹ̀ látànáfura àbí ká bẹ̀rẹ̀ látẹ̀lú ẹjọ́ tó ọdọ̀ ọ̀pẹ̀lẹ̀ ìgbà yìí ìtò wà lẹ́yìn èmi ti sọ fún mi pé àyàn máa ń rìn ṣóò láàbẹ̀ akọrin ní bíbí sọ yẹn pé tó bá lọ jẹ́jẹ́ ara wọn pẹ̀lú peace process wọn a ti mọ̀ pé ká òjò gba tẹ̀síọ̀lá sáà tó bá lọ peace wọn jẹ́jẹ́ káwa náà ṣe bí káwa ní gbogbo jọ́jọ́ bàjọ́sọ gbogbo oríta wa tẹ̀síọ̀lá sáà wọ́n ti sọ ọmọ títì yìí wá àwọn òbẹ̀lẹ̀ títì lẹ̀ òpó náà nìkan ọmọ òpó náà nìkan lójọ́ kan fún ọmọ sùta lẹ́yìn òpó náà ọmọ sùta kejì àwa ni transformer gan wọ́n paná wọ́n ti tọ̀nà àwọn òde pa 247 àdé tètè àdé pa tẹ̀lẹ́sán tó àwa náà ká wà ní jọ́jọ́ bàjọ́sọ̀ lórúkọ náà ti fi ń pè wá fún ọmọ títì yẹn náà ní ká wà ká má wà nílé gbogbo ẹ̀dùn wọ́n ti fọdá sáàlì bá ogun sí àwọn local government sọ̀rọ̀ gbogbo tó bá yẹ kó ṣe wọ́n láti ṣe ní sí local government ti ṣe àbákáṣù ní bẹ́ẹ̀ bá rí gbogbo èyí pẹ̀lú ọ̀dà sáàlì ẹgbẹ́ fún ìpọ́tì yẹn bá wa ìlú tó yẹ kó dé àjẹkọ́rọ̀ débẹ̀ wọ́n ti jẹ́ mọ́mọ́ àsìkò táwa yìí àsìkò dáńsíá ní
tọ́ba kọjá wọ́wọ́wọ́ wọ́n lọ àmọ́ tàbá yẹn tó fẹ́ ṣe kí ni tó fẹ́ yá bàrà sí pọ̀pá tí èkó táàkùlì àìtáàkùlì wọ́n gbọ́ kúrú lẹ́nu ọmọ rẹ̀ gbogbo yòókù ó ní ojúkòrò ojúkòrò yẹ ọ̀làmàlẹ́ ọ̀làmọ́túndà bàbá ràkà. Ẹ jẹ́ ká tọ́pọ̀ wọn ládé ọlọ́run tó jẹ́ ká fi bísímìláì àmọ́ ìbẹ̀rẹ̀ mítì ó lè yẹ ká fàyè ábìláì ó jẹ́ ká fàyè ábìláì parí rẹ̀ ọba tọ́pẹ́ tọ́ sí ni ọlọ́run pé ìgbà rẹ̀ lọ́dẹ̀ pẹ̀lú wàhálà owó wa lórí nation wa Nàìjíríà lápapọ̀ ọlọ́run bá òṣìṣẹ́ kó dàrú gbogbo ìtòrí ṣẹlẹ̀ nínú gbogbo ìtòrí ṣẹlẹ̀ ní Kẹ́ńyà tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo orúkọ bẹ́ẹ̀ ọlọ́run kó bá dáwọ́ àbúrú tó síbẹ̀ ọlọ́run kó bá lẹ̀jẹ̀ kó kọ Nàìjíríà o èyí tó dálẹ̀ ní Kẹ́ńyà ń sìn ìdààmú lórí kó bá gbogbo wọn ẹlòmíì nínú wọn tó pẹ́pẹ́ wà lára àwọn tó lọ protest lọ́pàá lùjẹ́ ibi tábùrù ẹ̀ ti ṣiṣẹ́ ló ti gba 70,000 in a month òun yọ ó ń fìdí èèyàn bíi mẹ́ta ó ń fìdí èèyàn bíi mẹ́ta. Ó ń fìdí èèyàn bíi mẹ́ta nínú fámìlì rẹ̀ ibi tó ti ń ṣiṣẹ́ wọ́n ti pọ̀ ẹ̀tọ́ àṣì tó ibo ló ti fẹ́ máa lọ ṣiṣẹ́ mọ́ anybody wà nílé tọ́mú ojú ara wọn ọlọ́run bẹ́lẹ́ ti báyìí kò ní jẹ́ bọ́ọ̀lù Nàìjíríà níbẹ̀ o kò ní jẹ́ bọ́ọ̀lù southwest níbẹ̀ o kò lè ní jẹ́ bọ́ọ̀lù èkó níbẹ̀ president wa Aṣíwájú Bọ́lá bẹ́ẹ̀ Tinubu bàbá ti ń tukọ̀ yẹn ọlọ́run bẹ́lẹ́ ti báyìí èbúté ayọ̀ ló máa kúlẹ̀ sí gbogbo omi tọ́ta fojú sí ọlọ́run kámọ́ Ibrahim ọlọ́run wa òdìjọ́ náà gbà bẹ̀ àtọ̀tàtọ̀ rẹ̀ ni bàbá yẹn máa fi ṣàtẹ̀wò tí ká bá ò bá wó Aṣíwájú Bọ́lá bẹ́ẹ̀ Tinubu wò ó. Tí ká bá ò bá tẹ́ Aṣíwájú Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ò ní tẹ́ tí ká bá ò bá tí Aṣíwájú Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ò ní tí. Àmúnilú Èkó ọlọ́mọdé kí ìlú Èkó pẹ́ gómìnà wa Mr. Selebu Olúṣọlá Babájídé Sanwó-Olú ọlọ́wọ́ pélé jùmọ̀ rẹ̀ àbùtó wà ní Èkó ọlọ́wọ́ bá òní tó pẹ́ o ìlú Èkó ní dàrú lásìkò tí wọ́n o tọ́ba túbọ̀ ètò kọ́ ẹni tó ń pọ̀ lẹ́yìn ẹ̀ náà àtàwọn ọmọdọ́mọ wa wọn ò ní fẹ́ kó ipa tó ń bí o wọn ò ní fi Nàìjíríà pàtó ń bí o àwa náà táwa jẹ́ bọ́ìsì ta fìyàwó lẹ̀ ta fọmọ́lẹ̀ tá à ń ṣe owó wàhálà lọ́dún lọ́sì ìtorí ta máa jẹ́ àti torí ta máa jẹ́ la ṣe ṣe owó wàhálà yẹn ọlọ́àjà ibú ìsọ̀tù lórí ẹ̀ o àdìgbèsì ìbànújẹ́ lórí ẹ̀ o ọlọ́àdẹ̀ wà pẹ̀lú wa ọlọ́àdẹ̀ fi Nàìjíríà lọ́pọ̀ balẹ̀ ọlọ́àwọlá ọmọdé tọ́lọ̀ ń yọnu sí awọlá àgbàlagbà tọ́lọ̀ ń yọnu sí awọlá ọkùnrin tọ́lọ̀ ń yọnu sí awọlá òbí tọ́lọ̀ ń yọnu sí gbogbo akọ̀tà jókòó àmàyànfẹ́ ọlọ́run láàrin wa èèyàn kọ́ lọ́lọ́run máa nífẹ̀ẹ́ jù tó jáyànfẹ́ nínú gbogbo wa tí bàbá bá bímọ márùn-ún ó pọ́ sí gbogbo nífẹ̀ẹ́ wọn jù kan lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ ọlọ́run bá ṣe jẹ́ ọlọ́run láyé tó yọ lójú sí nínú ìjókòó yìí àgbàǹgbàdà fún wa àwọlá àmọ̀kámọ́ Ibrahim àwọlá járàsí àwọlá bẹ́sìlàtì àdẹ̀wọlá onígbò ojúkù tó tà á àwọlá pé kábà ọ̀gbẹ́ orí ayé wa ò ní gbẹ omi ayọ̀ Nàìjíríà ò ní gbẹ o gbogbo dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ báyìí tó bá máa balẹ̀ ibi ayọ̀ ló máa bọ́ sí gbogbo àríjà àrímu àrílò àrílò gbogbo ogun epo gbà wẹ́mìtì ọlọ́run pẹ̀lẹ́ jùmọ̀ rẹ̀ àwọlá ìdùnnú tó ṣe kí ni tó wà lára Kàábà abáwa sọ di pẹ̀tẹ́lẹ̀ Aṣíwájú Bọ́lá bẹ́ẹ̀ abáwa sọ di pẹ̀tẹ́lẹ̀ Aṣíwájú Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ọ̀wọ́n lọ́dẹ̀ ṣe kí ni tó wà ní ìbàjẹ́ ọlọ́run abáwa fún wọn lómi sùúrù àmọ́ ìtọ́lọ́ bá fún lómi sùúrù tí ò bá gbọ́ ọlọ́run pẹ̀lẹ́ jùmọ̀ rẹ̀ kó bá wáṣẹ́ fún ọlọ́run kó bá wáṣẹ́ fún ọlọ́run kó bá wáṣẹ́ fún ọlọ́run fàtíà iná ti nà ìsìnláyé àmọ́ni orí alhamdulillahi rabbil alamin àmọ́ni orí wọ́n ní ìyàwó méjì iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín bismillahir rahmanir rahim iná àti iná báyìí kan sáyà ọ̀sọ́ yìí lọ́bí kàwọ́lẹ́à iná ṣáà yìí kàwọ́ làtà wàhálà wàlá kùwátà
Sọ̀rọ̀ wa náà lọ́bí ìgbà yìí. Ẹṣẹ́ kan ní ọwọ́ yìí o. Nàìjíríà yìí ti gbogbo wa ni. Kó máa gbọ́dọ̀ bàjẹ́ ó dọ̀wọ́ yìí torí kò sí òmíràn tí a lè lọ. Àtòlè dàbí ilé. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan. Èsì yìí ti gbogbo wa ni. Kó máa gbọ́dọ̀ bàjẹ́ ó dọ̀wọ́ wa orí kò sí òmíràn tí a lè lọ.